pẹ̀lẹ́ Almaroof ó bọ́ síta òun fi Ṣàngó ṣépè òun ṣépè òun búra òun ṣépè fẹ́nikẹ́ni tó bá tún sọ pé ta ló dá wàhálà sílẹ̀ èpè ńlá ni kì í má gàn rí ọmọ Ògún lèmi ìwọ lè jọmọ Ṣàngó ṣó dẹ̀ rí Ṣàngó ń jà títí tí kò wọlé alágbẹ̀dẹ torí fún kí ni ọwọ́ Ògún ni Ṣàngó ti gba iná tí Ṣàngó ń lò so kò sí nǹkan tó bá ti lè jẹ́ tí Ṣàngó bá ti rí pé ọmọ Ògún leléyìí kò lè ever kọlù láyé irọ́ ló pa sí kan tó ì máa sọ pé nǹkan tí wọ́n fúnra rẹ̀ dá sílẹ̀ tó mọ̀ pé ìwọ fúnra rẹ̀ ló dá sílẹ̀ ó tún bọ́ sí online ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fẹ́nikẹ́ni tó bá sọ wípé ìwọ ló dá sílẹ̀ Almaroof ta ló dá wàhálà sílẹ̀ ṣé kìí ṣe ìwọ àti Ààrẹ Òpìtàn kọ́ ni Ààrẹ Òpìtàn irọ́ Òpìtàn yẹ̀yẹ́ màdàrú tó jẹ́ pé ibi tó bá ti ń jẹ nìkan ló mọ̀ bẹ́nu ẹ̀ ṣe gùn tó nírọ́ pípa ẹ̀ ṣe pọ̀ tó ṣé kò ṣẹ̀sín ṣé Ààrẹ Òpìtàn ń gan òṣẹ̀sín ṣé Ààrẹ Òpìtàn lè jáde síta ṣé Ààrẹ Òpìtàn lè padà wá máa boost bíi ti tẹ́lẹ̀ ta ló dá wàhálà sílẹ̀ bí ó ṣe ìwọ àti Ààrẹ Òpìtàn tẹjọ ń fún ara yín jẹ ní irọ́ á sọ fún yín aṣọ irọ́ ń pẹ́ ya àbòsí irọ́ ń pẹ́ tú ta ló kó gbogbo òṣì orí burúkú ta ló kó wọ̀ wá dé ẹ̀yin ni àádẹ́sì máa sọ ẹ̀yin méjèèjì ni ẹ̀dẹ̀ máa ṣẹ̀ sí ni torí ìgbà tẹ́yin bá rò pé ẹ ti jogun omi ẹ ti jogun sinmi làwa ṣẹ̀ bẹ̀rẹ̀ ọjọ́ kìíní àná mo pè Almaroof mo sọ fún ẹ mo ní ta bá jáde fún yín tán mo ní ta bá jáde fún yín tán mo lẹ́ẹ̀ní lè dúró wò but wọ́n bìlífù pé bóyá ìjáde Facebook là ń sọ àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí ni tó bá dénú ẹ̀ àdòdìdì ìwọ tó bá nídìí ogun asthma ogun stroke ogun diabetes hepatitis B hepatitis C kọ mẹ́sẹ̀gì mi ọ́ tó nídìí babaláwo tó wà òkè dáadáa tó fẹ́ yẹ nǹkan wò ọ́ tó fẹ́ ṣe àwọn nǹkan lóríṣiríṣi kàn fún mi ní message request a sọ fún yín gbà yẹn ẹ̀ ń ṣẹnu bọ̀ bẹ́ẹ̀nù túlẹ̀ lẹ́dẹ̀ ìwà àtàrẹ ààrẹ ń pa ìtàn ẹnu ẹ̀ ń rudù ààrẹ ń pa ìtàn báyìí gbogbo ẹnu ẹ̀ ń hó ọ̀tọ̀ ní nǹkan tá a sọ ní 3 years ago ọ̀tọ̀ nìtàn tó máa padà wá sọ lọ́dún yìí gbogbo ìwà tẹ́ ń wù bí olórí burúkú papọ̀ ń gbà yẹn à ń sọ fún yín o tún lórí láyà Almaroof abó ti gbàgbé màá rán ẹ létí gbogbo fídíò tó ṣe kò sí fídíò tó ń ṣe Almaroof tí mi kì í rí mo kàn ṣe bẹ́ẹ̀ ni pé mi rí ni mo ignore fídíò ẹ ni gbogbo bó ṣe pa àwọn ọmọ Ọ̀yọ́ síta ilẹ̀ bàbá yín ni ilẹ̀ bíi ilẹ̀ màmá yín ni ẹ má jẹ́ kán gbà lọ́wọ́ yín Ọ̀yọ́ ló nílẹ̀ Ọ̀yọ́ ló lóko Ọ̀yọ́ kílẹ̀ ní gbogbo nǹkan tẹ́ni ni Fúlàní ti gbà tán lọ́wọ́ yín kò sí nǹkan tẹ́ni ẹ wá wo bí tẹ́ ẹ ti ṣẹ̀sín ẹ wá wo bólódùmarè ṣe pín ẹ̀ sí yẹn yamayama alága Ọ̀jágbadé ó ti wà ní àkọọ́lẹ̀ ó tẹ́ yín lọ́rùn kò tẹ́ yín lọ́rùn ọba méjì ti wà nílùú Ọ̀yọ́ Aláàfin ti dúró alága Ọ̀já ti dúró tó ẹ̀ bá já fibi ṣó lóore pálásì tẹ́ kọ́ pálásì sí àwọn wo ló ní sẹ́yìn lẹ́ni Almaroof ibi tẹ́ kọ́ pálásì sí tẹ́ fi ṣe pálásì àti ìbàlẹ̀ ní sẹ́yìn lẹ́ni adẹ́tẹ̀ ń lò sẹ́yìn lẹ́ni ẹ rí pé gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé yín 419 ní láti ilẹ̀ 419 jìbìtì ni ẹ má kẹwọ́ sí wa lẹ́nu gbogbo ariwo tẹ́ ń pa ọ̀rọ̀ míyàn Oòduà ló bí ọ̀rọ̀ míyàn ibo l'Oòduà ti bí ọ̀rọ̀ míyàn Ògún ló bí ọ̀rọ̀ míyàn ọmọ àlè lọ̀rọ̀ míyàn jẹ́ nílé Odùduwà tẹ́ bá ti lọ́mọ àtirọ́ ní torí o bọ́ síta o bẹ̀rẹ̀ sí ní wá ń ṣẹ́ èpè òun ṣẹ́ èpè orí burúkú òun ṣẹ́ èpè rádaràda àdé ń bá yín kìpù ẹ̀ à ń bá yín kó pamọ́ ẹ̀dẹ̀ ń bìlífù pé bóyá ẹ mọ̀rọ̀ sọ ọmọ àtirọ́ ní tó bá lè ṣèkan bàtà kan wálé fún ìyá ẹ̀
ó fẹ́ agbọ́rọ̀ ni àdẹ̀mú náà. Ọmọ àlè ni Ọ̀rànmíyàn jẹ́ nílé Odùduwà. Ògún ló bí Ọ̀rànmíyàn. Torí gbogbo bragada wọ́n dẹ̀ ní tọ́mọ àlè bá ti dàgbà nílé tílé bá ń tòrò, tọ́mọ àlè bá dàgbà ń bẹ̀ áskátà gbogbo ilé ni. Ọ̀rànmíyàn dàgbà sílé Odùduwà ní gbogbo ìwà tó wù ó yàtọ̀ sí ìwà tọ́ọ̀gì. Tẹ́ bá ti lọ́mọ àtiró ní yín tábà yín fọ́ lójú. Gbogbo ìwà tó ń wù kò yàtọ̀ sí ìwà tọ́ọ̀gì. Òun l'Odùduwà ṣe rán ní Bìní, tó dé láti Bìní tó wá sílé Ọ̀yọ́ kó máa fa wàhálà kiri. Torí ẹ sọra yín da nǹkan pàtàkì. Ìtorí ọkàn bọ́ síta tó wá bẹ̀rẹ̀ sí ní ṣépè ipá àwọn tó bá tún sọ pé wọ́n ló dá sílẹ̀, òun ló tún ṣe wá padà gbóríkì lẹ́ni. Ta ló dá sílẹ̀? Sẹ́ni tó dá sílẹ̀ fún wa? No! Ẹni tó start wàhálà yìí tó lọ́mọ ẹrú ni onírìṣà tó ní àwọn ọmọ aládé ti dé, àwọn ọmọ aládé fẹ́ wá gbadé ó ti gbàgbé ni. Ta ló start ẹ̀? Ta ló gbé jáde online? Kó tó di pa wá ń fúnra wa jẹ back to back. Ta ló pè àwọn ọmọ Ọ̀yọ́ àtàwọn ọmọ àlè Ọ̀yọ́, àwọn ọmọ Bìní tó ń sọra wọn dọmọ Ọ̀yọ́? Ta ló pè wọ́n jáde pé kán máa bọ̀ online, kán wá bẹ̀rẹ̀ sí ni máa fún wọn back to back? Ẹ wo bí tó gbé yín dé. Ṣé ẹ padà sunkún? Mo gbàgbọ́ pé o ti sun ẹkún ọba àwọn ọba Ọ̀yọ́ Mèsì, àwọn ọba Àgọ́dọ̀yọ́, gbogbo wọn o ti sun ẹkún yẹn ní kọ̀rọ̀kún tó bọ́ síta torí o mọ̀ pé ó lè láǹdì síbẹ̀ yẹn. Àbí? Ó wá bọ́ síta, ó wá ń sọ pé Ọ̀yọ́ Mèsì nìkan ló ní ọba gidi inú wọn kinní kan. Ọ̀nbá ìjọba páálí, ọ̀nbá ìjọba toilet roll, wọ́n ṣàti bàbá gbadé náà. Táwọn bá dàgbà débi tágbà ń rè, tán bá wàjà, mo gbàgbọ́ pé wọ́n á ṣe accordingly bí Yorùbá àti kóòtù òjíire ṣe ń ṣe. Wọ́n á ṣe bọ́n ṣe ń ṣe, á dẹ̀ rí bó yẹ kó ṣe rí. Ó wá ń pariwo, ó wá ń ṣe àwọn ọmọ kóòtù òjíire. Ṣé wọ́n jẹ́ ọmọ kóòtù òjíire ni abó ti gbàgbé? Olómọ ilẹ̀ Yorùbá ni ẹ́, ó lẹ́yìn gangan ní Yorùbá. Àwa náà dẹ̀ dá padà fún ẹ pé ọmọ kóòtù òjíire ni wá. Kò yẹ kó túbọ̀ síta wá sọ pé ọmọ kóòtù òjíire ni ẹ́. Gbogbo nǹkan tó fẹnu sọ ṣó fẹnu kó jẹ ni. A ní kó sọ̀kalẹ̀ láti Amẹ́ríkà tó wà kó wá sí Nàìjíríà bíbáyìí, kó wá dọ̀bálẹ̀ fọ́ọ̀nì rìṣà, kó mú bàbá ẹ̀ Ọ̀wọ́ Adé Aláàfin Ọ̀yọ́ dání kó dọ̀bálẹ̀ fọ́ọ̀nì rìṣà, kó jẹ́ kó yẹ pé bàbá ni bàbá máa jẹ́. Mi ọ̀rọ̀ yóò dẹ̀ dùn mí. Ọ̀rọ̀ yín ò dùn mí rárá. Ta lọmọ àjọ náà? Bàbá lọmọ àjọ. Tọ́mọ ò bá jọ bàbá, àjọ yeye. Bẹ́ẹ̀ jọ̀rànmíyàn kalẹ̀ tún fẹ́ jọ. Bẹ́ẹ̀ jọ̀rànmíyàn talẹ̀ fẹ́ jọ. Ìwà jìbìtì, ìwà ojú kòkòrò, nǹkan oníkan ń pẹ́ lọ́wọ́ ẹni. Tó bá ti jẹ́ nǹkan oníkan ni, kò sí ọ̀nà tó o lè gbé gbà títí tí kò lè láàsì mọ́ ẹ lọ́wọ́. Ó máa padà jábọ́ mọ́ ẹ lọ́wọ́ ni. Nǹkan tó ń ṣẹ̀yìn Ọ̀yọ́ nìyẹn. Ọlọ́run bá yín mọ̀ ọmọ ó bá yín sún ọjọ́ ẹkún yín, ó sún sí àsìkò yìí ni. Ẹ̀dẹ̀ tí rí kankan o, torí ẹ̀ tí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí yín. Tí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí yín, ẹ má gbàgbé o. Gáàndì Ògbómọ̀ṣọ́ sì tún máa jẹ́ chairman ọba kó tó kàn yín. Láti nọ́mbà 1 wọ́n dá yín padà sí nọ́mbà 3. Ẹ̀sìn ńlá. Wọ́n dàlú yín sí méjì, wọ́n gbádé méjì, wọ́n Ọ̀yọ́ dá méjì, Aláàfin dúró lọ́wọ́ kan, Aláàgọ́ Ọ̀jà dúró lọ́tọ̀. Tí rí nǹkan kan. Wíwo tó bá mọ̀ pé ó nídìí oògùn ulcer, diabetes, oògùn rheumatism, anything nǹkan tó bá ṣàti ń ṣe nínú ara, infection, everything, kan message mi. Àbò nídìí babaláwo tó strong, tó wà okay, tó lè ṣe nǹkan tó fẹ́, kan message mi. Ẹ ṣé. Almaroof
Almaroofu ẹ jọ̀ọ́ ṣe ṣá ti bá mi rí Almaroof lẹ́ni ṣé kò sí problem ṣó ti jẹun ṣó ti mu ṣó ti sùn torí ọba alágọ̀ ọjà yẹn ó mu ọmú lẹ́yìn ní ọkàn Almaroof gan òun ni mo ṣe ń béèrè pé ṣó lè jẹun ṣó lè sùn ṣó lè mu torí gbogbo wàhálà yìí Almaroof ló dá sílẹ̀ ẹ̀yin ìmáàmù Ọ̀yọ́ ẹ̀yin ìmáàmù Ọ̀yọ́ ṣe bẹ́ẹ̀ sọ wípé wọn ò ní dé adé yẹn wọ́n mà ti wá dé adé báyìí wọ́n mà ti wá dé adé báyìí ẹ̀yin ará Aláàfin ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Àtìbà ṣé ẹ rí wípé ẹsẹ̀ ọ̀wọ́n adé kò sàn Ọ̀yọ́ rárá notice pé ẹsẹ̀ ọ̀wọ́n adé notice pé kò sàn Ọ̀yọ́ àtìgbà tí ọ̀wọ́n adé ti dé orí ipò yìí notice pé àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ àwọn ridiculous tẹ́ ti rí sẹ́yìn lọ́dún tó ti lọ tipẹ́ ó ń padà ń gorí ọ̀wọ́n adé notice ó ń dọ̀tí yín notice lọ́jọ́ kìíní àná Almaroof bìlífù pé òun fẹ́ gbayì ni ọjọ́ tó kọ́kọ́ ṣe fídíò yẹn lójú tiẹ̀ ó gbayì lọ́wọ́ àwọn ará Ọ̀yọ́ kò mọ̀ pé òun tẹ́ lọ́wọ́ àwọn ọmọ kóòtù òjíire ni Almaroof ó gbayì lọ́wọ́ àwọn ará Ọ̀yọ́ bọ́ ó dẹni àbùkù lọ́wọ́ ọmọ kóòtù òjíire ní fídíò ẹ̀ tó kọ́kọ́ ṣe lọ́jọ́ kìíní àná Almaroof báwo ló ṣe ń lọ báyìí ó wá padà wá online òun bẹ̀bẹ̀ òun sọ wípé o ò tiẹ̀ mọ̀ bó ṣe fẹ́ wọlé Yorùbá mọ́ irọ́ ṣòro onírìṣà tiwa abiyamọ ni onírìṣà tiwa ń bínú dọ́kan wọn ò dàbí àwọn ti bàbá tiyín lọ́yọ̀ọ́ tó lè kọ́ ọmọ ẹ̀ mẹ́wàá sílẹ̀ pé kán lọ bẹ lórí onírìṣà tiwa ò rí bẹ́ẹ̀ wá sílé Almaroof wá sí Nàìjíríà lọ sọ́dọ̀ onírìṣà book appointment lọ bẹ̀ onírìṣà dọ̀bálẹ̀ gbogbo nǹkan tó fẹ́nu sọ pé o kò jẹ níwájú onírìṣà kọ́tọ́rì dìnà ìwọ tó bá nídìí oògùn stroke oògùn diabetes oògùn hepatitis B oògùn heart oògùn kidney ọ̀ tó nídìí babaláwo tó confam tó wà òkè o kàn mí fún mi message request màá dá ẹ lóhùn lọ bẹ̀ onírìṣà ló dọ̀bálẹ̀ síwájú ẹ̀ tó bá ṣeé ṣe mú bàbá ẹ̀ Aláàfin dání pátápátá ni ọmọ ti ń ṣe bàbá náà ọmọ ń ṣe bàbá Almaroof mú bàbá ẹ̀ Aláàfin dání ẹ lọ dọ̀bálẹ̀ níwájú onírìṣà àti wọ́ àti bàbá ẹ̀ gbé gbogbo pride yíyẹn ẹ gbé sẹ́gbẹ́ kan ẹ lọ dọ̀bálẹ̀ níwájú onírìṣà pé kó má bínú torí kò sí ẹni tó bá ti ń bá olóòótọ́ di ọ̀tẹ̀ tí ò kí ń padà ń sun ẹkún gbẹ̀yìn gbà bí mo ṣe sọ má gbàgbé o Aláàfin Ọ̀yọ́ lọ sí Ìbàdàn ó lọ gba adé Almaroof ṣùgbọ́n gọ́vnà Ìbàdàn ó rán igbákejì ẹ̀ wá sí àgọ́dọ̀yọ́ ni kó tó fún wọn ládé sórí pé the difference is clear gbogbo àwọn tó ṣe é lóore pátápátá ọwọ́ adé gbogbo wọn ló fi bí ṣú gbogbo olóore ọwọ́ adé pátá lọ́wọ́ adé fi bí ṣú tí bá ń ṣe gómìnà Ṣèyí Mákindé tí a mọ̀ pé èèyàn kan jọ̀wọ́ adé ni o popular ìgbà tó jọba o fẹ́ gba frame o fẹ́ ní fame àbí ọwọ́ adé ó dẹ̀ ti ní fame bọ̀ síbi ìbàjẹ́ ni fame yẹn jáde sí àtọjọ́ tó ti gba adé
tí adé yẹn ti kùn ẹ́ lórí ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwà wù, ó ní wàá fi mọ̀ wípé ibẹ̀ yẹn ò tọ́ sí ẹsẹ̀. Àtọjọ́ tí adé ti kùn ẹ́ lórí, ọwọ́ adé ló ti ń ṣe ìwà wù. Gbéra lọ sílé Ifẹ̀, lọ túnbá. Gbogbo nǹkan tán fi ń júyàn ni onírìṣà fi jù ẹ́, ọwọ́ adé. Gbogbo nǹkan tán fi ń ju èèyàn nílé ayé ni onírìṣà fi jù ẹ́, ọwọ́ adé. Ó fi owó jù ẹ́, ó fi ipò jù ẹ́, ó fi ọlá jù ẹ́, ó fi ìyàwó jù ẹ́, ó tún fi ọjọ́ orí gan jù ẹ́. Ó dẹ̀ fẹ́ gbà fọ́gá ẹ̀. Ok, ìgbà tó wàá fẹ́ gbà fọ́gá ẹ̀ báyìí kọ́ o. Ṣé ó gbà fọ́gá ẹ̀ tipátipá? Kò sí nǹkan tó dàbí ìfẹ́ láyé. Ìfẹ́ ni àkọjá òfin. Ìfẹ́ ṣe pàtàkì, ìfẹ́ ṣe kókó. Àìmọye ọba tó wá ti ara tiẹ̀ kọ́ ẹ̀kọ́. Kì í ṣe rí ìwà tiẹ̀ yìí o. Wọ́n ń wo ibi tó ti ṣubú. Ọwọ́ adé. Wọ́n wá fẹ́ ṣubú ń bẹ̀. Wọ́n wá fi ara tiẹ̀, wọ́n wá fi kọ́ ẹ̀kọ́. Káwọn náà má padà lọ dẹni yẹpẹrẹ. Ibi tá ti ń gbà yìí kó lódùmarè má jẹ́ ká padà tẹ́ńbẹ̀. Téèyàn bá ń ṣe àdúrà yẹn kó máa rántí ẹ̀ kó tún máa ṣàdúrà yẹn. Mi gbàgbọ́ pé wọ́n lọ́ba Aláàfin Ọ̀yọ́ tọ́ sí. Torí tí Aláàfin Ọ̀yọ́ bá tọ́ sí ẹni, ọwọ́ adé ò ní tẹ̀lẹ̀ gàràgàrà. Ò ní tẹ̀lẹ̀ radarada. Wá wo nǹkan báyìí, ṣe bó tiẹ̀ ti tán. Wọ́n ti bá yín dá sí méjì. Òkè Ọ̀yọ́ àti ìsàlẹ̀ Ọ̀yọ́. A dẹ̀ gbọ́ pé ìsàlẹ̀ Ọ̀yọ́ ló kọ́kọ́ débẹ̀. Kí Òkè Ọ̀yọ́ tó débẹ̀, ẹ wá fẹ́ kán dẹrú. Ṣùgbọ́n orí láyé, ibi tó rí bá ti máa gbéyàn dé láyé lórí máa padà gbéyàn dé. Kọ́kọ́ mú yẹn dání ná. Orí ti sọ wípé bàbá Alágọ̀dọ̀yọ̀ á dádé. Ọ̀rọ̀ orí lágbára. Orí lè rína síyàn kó má tí ṣẹ lógún ọdún. Ṣùgbọ́n á ṣẹ lọ́jọ́ kan ni. Ìwà rádaràda tí Almaroof àti Ọ̀wọ́ Adé ń wù kiri àtẹ̀yìn ọmọ Ọ̀yọ́ Empire, ẹ̀yin ọmọ àlè. Ìwà rádaràda tẹ́ ń wù kiri. Òun náà ṣe gbé adé fẹ́yàn mí lójú ẹ̀mí. Ojú gbà mí tì. Ibi tí Ọ̀wọ́ Adé ń bá lọ ìyá àfàìmọ̀ kó má padà forí Aláàfin yẹn kó má fi pa ìtàn gbẹ̀yìn. Ẹ lọ kọ́lẹ̀. Tèmi kúkú yé mi. Àfàìmọ̀ kó má fi pa ìtàn gbẹ̀yìn, Ọ̀wọ́ Adé lọ kọ́lẹ̀. Kì í ṣèpè. Torí nǹkan míì wà tó jẹ́ pé òòṣà míì wà tó bá ti lẹ́tọ̀ọ́ àti nawọ́ sí, má nawọ́ sí, àwọn ẹ̀ kò sí ọ̀nà tó lè gbégbà. Kò sí bó ṣe lè ṣe. Ìgbéraga dì ẹ́ lójú. Àìnífúnra dì ẹ́ lára. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Empire, Ọ̀yọ́ Àtìbà, ẹ̀yin lẹ tí ìwà yẹn dẹ̀ ti wà nínú Ọ̀wọ́ Adé tẹ́lẹ̀ kó tó di pò ti ara ẹ̀ sí. Jẹ́ lọ sọ́dọ̀ onírìṣà, jẹ́ lọ bẹ̀bẹ̀, kó gbà fún bàbá ẹ̀, kó gbà fún ọ̀gá ẹ̀. Kábùkù yìí kó má ju báyìí lọ. Torí tábùkù yìí bá lọ ju báyìí lọ, oh God, ó ní like. Tó bá ti ní ìdí oògùn ọ̀sà, diabetes, rheumatism, oríṣiríṣi message mi, I'll get it.